Ṣẹ́rí ní palace wa ń bìbà ilé ní gbogbo ibi tó bá wù wá la lè máa wù sí àwọn ìyàwó lé ní kí n sọ fún wọn. Àwọn ìyàwó lé gan dúró dé. Ẹ̀yin ọ̀nà ti bẹ́ẹ̀. Àtúbẹ̀ ìyàwó àtúbẹ̀ wọn náà. Àtúbẹ̀ wọn náà. Ìkòkò onílẹ̀ làwọn fi ń ṣe bẹ́ẹ̀ o. Ìdí onílẹ̀ ìkòkò ní kòmọ nílẹ̀ yìí ò káyọ̀ lówó lẹ́tẹ̀. Káàdì kòmọ nílẹ̀ yìí ò káyọ̀ lọ́mọ lẹ́tẹ̀. Ìdí onílẹ̀ ìkòkò onílẹ̀ Ṣùgbọ́n let me introduce Ìbàdàbàràwú of Ògìjò. Ẹ̀kẹ́rin alúmúlùdùn of Ìbàdàn land ló wọlé. Olú ọmọ of Lagos. Olú ayé of Fuji. Ọba orin. The first Mayegun of Yorùbá land. Bàbá wa kìí pa àgbàdà ládùúdà.
ègún o. Tábàjí lówùúrọ̀ tábà ń tọrọ ọmọ. Kẹ́lẹ́dùmarè kó fún wa lọ́mọ o, kó fún wa lọ́mọ tó mi gbọ́.
yẹn ya. Ilé ọkọ ya, ó ti ya ilé ọkọ. Ilé ọkọ ya máa ń ta. Olóòlò ilé ọkọ ya. Ẹlẹ́dàá màmá ẹ̀sìn ẹ̀ lọ. Ilé ọkọ ya, ó ti ya. Ó ti ya ilé ọkọ ya. Ẹlẹ́dàá màmá ẹ̀sìn ẹ̀ lọ. Máa ń ta. Olóòlò ilé ọkọ ya. Ẹlẹ́dàá màmá ẹ̀sìn ẹ̀ lọ. Ó yá dìde. Ó yá. Lọ ilé ọkọ ya. Ẹlẹ́dàá màmá ẹ̀sìn ẹ̀ lọ. Ilé ọkọ. Wọ́n ní ó ti ya. Ó yá nínú ògo. Òrò mú wọ̀. Ó yá nínú ògo. Ó yá nínú ògo. Ó yá nínú ògo. Ó yá nínú ògo. Ìyàwó ẹlẹ́sẹ̀ ó sùn. Àmọ́ ọkùnrin, àmọ́ obìnrin lágbára báyìí. Àjíkẹ́ máa sọ pé ilé yìí á tura kò ní ilé kókó mọ́ rí. Ilé yìí á tura kò ní ilé kókó mọ́ rí. Ohun tí ó dá mọ́lé ayọ̀ rí. Ohun tí ó lè rí olúwa yóò ṣe. Ilé I want you to come over here so that you can see one. Wọ́n fẹ́ kí gbogbo èèyàn jẹ́ ká wo bí wọ́n kó oríṣiríṣi nǹkan náà dì wá ní dáadáa ní dáadáa. Tó bá ṣe pé mi nìwọ ni màá gbá kó yọ̀ ní máa lọ. Tó bá dẹ̀ ṣe pé mi nìwọ ni màá gbé ṣú. Praise the Lord. Mo rò pé Bíbélì lọ sí sídà Bíbélì ni Kòránì ni. Gbogbo ló lè ṣe Kúránì tí mo yọ. Gbogbo ló lè ṣe o. Ìgbà tẹ́ ẹ bá lò. Ẹ jẹ́ Sáyọ̀n bẹ́ẹ̀ kó lọ bá Máyégún máa lọ sọ́dọ̀ ọkọ ẹ̀. Máa lọ sọ́dọ̀ ọkọ ẹ̀. Mi onítẹ̀mí ẹbí olólùfẹ́ ojúkọ.
Ropo ọwọ́ tó fẹ́ gbà sí ọwọ́ náà ò ní gbé sọnù. Dìde respectfully honourably Mayegun sir ẹ má bínú pé ọmọ kékeré yìí pèsè fún mi sir. Ẹ súnmọ́ Àjíkẹ́ ẹ fún ní peck ní forehead ẹ̀. On her nose. On her two cheeks sir. Gbòsà. Gbòsà. On her chest. Ẹ má lọ danger zone o. Danger zone. Ẹ má lọ danger zone. On her chest. Ó yẹ wá fi òrùka yẹn sí lọ́wọ́. Òrùka náà ò ní gé sọnù, ọwọ́ náà ò ní gé sọnù. Àmín. Ìfẹ́ náà ò ní ṣá. Àmín. Kò ní tí. Ó ti wọlé kan lẹ́ṣà. Oh, it's okay. Now, Àjíkẹ́, sọmọkọ ẹ, o ní forever will be submissive. Forever I will love you. It's already permanent. It's already permanent. What the Lord has done today is already permanent. Already permanent. Already permanent. What the Lord has done today is already permanent. Tẹ́lẹ̀ nínú orin tó lè kọjá ẹni Ọlọ́run fẹ́ lọ ọmọ èèyàn fẹ́ ẹ máa yọ́nú sí mi àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi. Gbogbo orí adé tó wà níkàlẹ̀ bó ṣe kábíyèsí látòrí kábíyèsí Olú of Ìtòrì ọba Ìtòrì ọba Fatai Akórèdé Àkámọ́ mo kí ọba Najimdeen Arómáyẹ̀ Onírọ̀ ọ̀fìrọ̀ mo kí ọba Kọ́láwọlé Àrẹ̀mú Ṣówẹ̀mímọ́ Olúowódé Ẹ̀gbá mo kí ọba Káyọ̀dé Kúṣoró Olú Àga Olówó mo kí ọba Adémọ́lá Ẹ̀dùn Ògúnbọ́nà Olúmọkọ Lọ́kì mo kí ọba Matthew Ajíbólú Olúgbẹ̀mí a fẹ́ gbé lẹ́tà ayọ̀ nítorí mo dẹ̀ kí bàbá wa olórí ẹ̀yìn of Lagos Akíṣíkù ọba Elémùrè mo kí yín sà a fẹ́ gbé lẹ́tà ṣé ká gbé sà ká gbé lẹ́tà wọ́n ní ká gbé lẹ́tà wá pé ká kọ́lẹ̀ pé Àyìndé kọ́ ó fẹ́ ọmọ ẹjọ́ ẹ bá mi lọ sọ́dọ̀ kábíyèsí kan fàṣẹ sí ẹ lọ sọ́dọ̀ gbogbo àwọn ọba ká fàṣẹ sí. Member of our family to bring you
written in the name of Almighty God. We are seeking your permission to formalize the love and relationship between our humble son and our precious daughter. Having carefully observed the couples, we are satisfied that the affection and love between them is genuine and God-ordained. We pray that love, peace, mutual understanding, long life and prosperity will abide in the purpose union. We therefore seek the consent of our instructions family to give the hand of our daughter in marriage to our son. God bring our helpers. We shall do all that is within our powers to make our beautiful and admirable daughter comfortable, loved, and welcomed into our families. May God Almighty guide you as you deliberate upon our proposal, and we look forward to a most favorable reply at our easiest convenience. Yes. Ẹja kí wọ́n sí. Ẹja ká